Ọ̀yá ó ti yá ọ. Ẹ bá wa dárúkọ yín sà kẹ́ bá káwọn ará ilé sà. Orúkọ mi ni Ṣẹ́gun Ṣóyínká tí gbogbo ayé mọ̀ sí Ṣẹ́gun Mark. A kí gbogbo ẹ̀yin aráalé, ẹ̀yin ọmọ Nàìjíríà nílé lóko lẹ́yìn odi káàkiri ibi tí ẹ ti ń gbọ́ wa. A kú àkókò yìí, Ọlọ́run aláàánú yóò ṣàánú wa. Níbi tí a bá ọ̀rọ̀ dé lẹ́ẹ̀kan, ẹ jẹ́ ká tún tẹ̀síwájú láti wo àwọn nǹkan míì. Mo rí pé ẹ dúró ti àwọn ẹ́ńjìn kan lọ́rùn lọ́ọ̀kan ńbẹ̀ yẹn tí wọ́n tó bí mẹ́ta. Ọ̀yá ẹ jẹ́ kí àwọn èèyàn tó ń gbọ́ wa tán wò wá láti ilé kán tún mọ̀ nípa àwọn ẹ́ńjìn yìí. Ẹ́ńjìn tí a wà ńbẹ̀ yìí, tẹ bá wò ó, òun ni à ń pè ní rotor engine. Rotor engine, ẹ wò ó yàtọ̀ sí àwọn ejector engine. So mo wá nínú program tá à ń sọ̀rọ̀ níjọ́ kan, ẹ sọ̀rọ̀ nípa àwọn hybrid engine, àwọn hybrid mọ́tò. Okay. So àwọn rotor eléyìí, òun ò lo ejector. Mo ti ní ń bèrè rotor tẹ́lẹ̀. Rotor leléyìí. Ṣé rotor rí báyìí? Ẹ̀yin tí wọ́n ń pè ní rotor ni rotor pump leléyìí. So instead of tí ó fi lo ejector, eléyìí ò lo ejector, rotor pump ló lò. So eléyìí ejector leléyìí ní tiẹ̀. Ìyẹn ń kọ́ sà? Ìyẹn 12 valve engine nìyẹn, ejector ni 12 valve engine. 12 valve ni? Bẹ́ẹ̀ ni. How many valve leléyìí? 24 valve leléyìí. Eré eléyìí ọ̀pọ̀ ju o. Bẹ́ẹ̀ ni, ó jura wọn lọ. Èbó mọ tó. Ṣẹlẹ̀ ni wọ́n ń gbé síwájú inú rélùwé ni. Ẹ mọ̀ pé irú ọkọ̀ tí ń lò leléyìí. Irú ọkọ̀ tí ń lò leléyìí CH ló ń lo àwọn eléyìí. Àwọn new model mark ló ń lo àwọn engine eléyìí. Àwọn old model mark tá a máa ń pè ní gbáǹgbò, àwọn ni 12 valve engine máa ń bá wá. Pẹ̀lú ẹ́ńjìn àjà náà lélẹ́yìí báyìí o. Bẹ́ẹ̀ ni. Ẹsẹ̀ jíà ti rotor engine ó yàtọ̀ sí jíà ti àwọn free timing ni. Jíà rẹ̀ ò fi gbogbo ara yàtọ̀, kò yàtọ̀. Àwọn ìjókòó wọn, jíà rẹ̀ ò yàtọ̀. Àwọn ìjókòó wọn ló yàtọ̀. Jíà tó fẹ́ yàtọ̀ síra wọn, jíà àwọn new model ó yàtọ̀ sí jíà àwọn R model, àyìn àwọn old gbangbo mark. So nítorí èmi ni àwọn Eton tí wọ́n ń lo 10 speed, àwọn ìyẹn ló sábà máa ń gbé àwọn CH, àwọn new model mark. Èmi ni àwọn tó máa ń sábà gbé 12 valve engine yẹn, àwọn jíà tó sábà máa ń gbé 12 valve engine yẹn, àwọn bíi ọlọ́pàá méjì, irú selector wọn báyìí ọlọ́pàá méjì ni ó jẹ́. Irú selector báyìí ọlọ́pàá méjì ni ó jẹ́. A gbé aluminium engine tí ó jẹ́ ọlọ́pàá méjì. Kí ni ọ̀pá àkọ́kọ́ ṣiṣẹ́ fún? Kí ni ọ̀pá kejì ṣiṣẹ́ fún? Ṣé ẹ mọ̀ pé àwọn ọkọ̀ tí sábà máa ń gbé wá, tí sábà máa ń gbé àwọn 2 double lever selector tí sábà máa ń gbé wá, àwọn mark ló sábà, àwọn mark tipper ló sábà máa ń gbé wá. Nítorí iṣẹ́ agbára tí wọ́n máa ń ṣiṣẹ́, mọ̀ pé inú ibi tí tipper ti máa ń ṣiṣẹ́ bíi gárígádá ni. Àti ibi tó lè máa rì. Ibi tó lè máa rì. Ó mú pé ọ̀pá kan ṣiṣẹ́ fún bíi auxiliary àbí? Exactly sir. Exactly sir. Tó túmọ̀ sí wípé tá bá wá sọ̀rọ̀ nípa àwọn spare part kó tó di pé a mọ̀ lọ lákòókò iná. Yes sir. Tá bá ń sọ̀rọ̀ nípa spare part, ṣé irú ti ọkọ̀ àjàgbé wo la lè pé ẹ̀yin dún yín mọ́ tẹ̀ ń tà gan? Tó ní mo rí pé ọ̀pọ̀lọpọ̀ bí àwọn mi lónìí mark mo rí pé ó dàbí ẹni pé à ń bá pàdé níbí. Kò sí èyí tí ẹ lè rí bí, kì í ṣe mark nìkan là ń tà ń bí. Tẹ́ ẹ bá wo ibẹ̀ yẹn, azu tó wà ńbẹ̀ yẹn, double azu tó wà ńbẹ̀ yẹn, double azu àwọn owó photon, àwọn náà wà ńbẹ̀ yẹn. Photon, àwọn photon mọ́tò, photon, èmi ni àwọn Sinoki, so àwọn Dangote type mọ́tò, àwọn azu wọn nìyẹn.
kò sí ẹ̀yà ara ọkọ̀ tó jẹ́ ti ọkọ̀ àjàgbé tí a kì í tà níbí, kò sí. ẹ bá àwọn kọ́sítọ́mà yín sọ̀rọ̀ ní ṣókí ká tó máa lọ pẹ̀lú àwọn nǹkan tá a fojú kàn bí lèní. Ẹyin tí a kàn lè sọ náà ni wípé Bíbélì sọ pé tí Ọlọ́run ò bá kọ́ ilé náà, àwọn alágbàṣe wọ́n ṣe lásán ni. Ìdí pé gbogbo àwọn ohun tí àwọn ènìyàn wá nílò ní tòkunbọ̀ ni, ní tuntun ni, ó wà nínú ilé iṣẹ́ wa yìí. Gbogbo ẹni tó bá ti nílò, kò nídìí wípé even láti àwọn ibi tí ètò ń ṣe ilẹ̀ yìí tó jẹ́ bí Òkè Ọya, wọ́n á pè wá, á sẹ́ndì ẹ̀, wọ́n á sẹ́ndì owó wa tí ò dẹ̀ sí wàhálà, tí ó dẹ̀ pé tí wọ́n bá fẹ́ làá fún wọn, kí wọ́n má jẹ́ kí àwọn èèyàn kan dorí wọn kodò lórí àwọn ayédèrú nǹkan. Tí wọ́n bá wá sírú bí tán bá sọ pé nǹkan báyìí làwọn fẹ́, á fi hàn wọ́n bó ṣe wà ní tòkunbọ̀, wọ́n nàka sí, á tú fún wọn, tí ò ní sí pé nǹkan tí wọ́n ti dọ́gbọ́n sí. Ìmọ̀ràn mi fún wọn kàn ní wípé bí wọ́n ti ń wò wá, bí wọ́n dẹ̀ ti ń gbọ́ wa, kí wọ́n bá iléeṣẹ́ wa Showbest Global Investment kán bá wa dòwò pọ̀ fún anything parts, trailer spare parts tí wọ́n bá nílò, wípé kán bá wa dòwò pọ̀, yín tó jẹ́ ojúlówó là ó ṣì fún wọn. ẹ ṣé gan. Fóònù nọ́mbà yín sà àti. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080 33 69 69 9407. 080 33 69 9407.